bẹ́yìn ọkùnrin ṣe rí inú ẹ̀ nice mi wá láìkì wà tí Saidi wù sóbìnrin yẹn lójú agbo ọ̀rọ̀ ìgan mi sọ láfẹ́fẹ́ ṣùgbọ́n ní sọ bí Ọlọ́run forí jì mí ṣe rọ̀rọ̀ Saidi orin rẹ̀ dàbí ìgbà tí astagfirullah ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí torí bí Saidi ṣe rí ni o Saidi ní làákàyè pọ̀ o Saidi sì ní ìmọ́lẹ̀ lára nǹkan yọkan tí Saidi ní ìbínú kì í sì ṣàdédé ìbínú tí wọn bá ṣe Saidi ọyìn tó dáa jù lásùnmọ́ mi ẹ jẹ́ ń sọ orí èèyàn tí Saidi jẹ́ fún yín ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ tí mo kí lánàá ẹ̀ ìgbà tí mo lọ US ìyáálé Saidi tó jẹ́ first wife ẹ̀ òun ló bí èmi wà láìkì wà tí Saidi bá ń wù sóbìnrin ẹ̀ mi láìkẹ̀ wọ́n máa ń sọ fún pé wọ́n máa ń sọ fún ẹ̀ mọ́ pa súnmọ́ra Saidi a máa wá mi wá ìgbà tí mo bí Mahbuba aago 2 òru ni Saidi délé mi mo ti ẹ̀ ń bínú jọ̀hún tó ní kí ẹ dákun ẹ sọ fún ọmọ kó wá bá ń sí gate àní mo yúbọ lọ́bì kan látàárọ̀ mo sì fẹ́ kí bó lẹ́ẹ̀tì wá ní ìní West State ẹ̀ tẹ́ pé gbogbo àwọn gate ní pé Saidi Òṣùpá ń bá yín wọ̀ mo ń láti ránṣẹ́ sí gbogbo àwọn ọdẹ lẹ́nu gate pé ẹ wá o ẹ dákun ẹnìkan wá mi níbo ẹ bá ń ṣí gate o muamala èmi àti Saidi ti pẹ́ nípa ìwà rẹ̀ kò sí nǹkan tí Saidi máa wò lára èèyàn tó ju ìmọ́lẹ̀ lọ kì í sí èèyàn lásán Saidi kì í ṣe ló ipa kankan o ṣé wá rí tí máa fẹ́ lò rèé ọjọ́ tí ọmọ ìkọ́kọ́ fẹ́ ṣe wòlímọ̀ ti Nàìjíríà wọ́n ṣe ní academy Saidi Òṣùpá wá gbé mi nílé àwa lọ bí wòlímọ̀ yẹn ìyá ọmọ yẹn bẹ́ẹ̀ pẹ̀lú Saidi Òṣùpá ń gbà yẹn ìwà tẹ́rù ni ọkùnrin máa ń wù mi wá láìkì wà tí Saidi wù sóbìnrin yẹn lójú agbo wọ́n á ń bínú pé mi láìkì wà yìí aláàjì mi láìkì wà tó wù yìí kìnnìkan mo ṣáàrí pé obìnrin yẹn ẹni tó pọ̀ ń sùúrù ni kò sí wàrà tí Saidi torí ẹ̀ ní gbogbo obìnrin ayé obìnrin gbọ́dọ̀ ní làákàyè kóbìnrin ó ra oríire lára ọkọ rẹ̀ Saidi fìyà jẹ obìnrin yẹn gan bẹ́yìn ọkùnrin ṣe rí inú ẹ̀ nice bẹ́ẹ̀ ṣe rí nù ṣé ẹ wá wo bí obìnrin yẹn ṣe wá rí ẹ wò bó ṣe tọ́ ọmọ ẹ wò bá ọmọ ṣe rí ìgbà tí mo lọ US mo rí obìnrin yẹn àti gbogbo àwọn ọmọ yẹn ó wá kún ọmọ yẹn bá mi tó ní obìnrin rẹ ní obìnrin àlùbáríkà obìnrin ló wá ní ọmọ yẹn nígbà mo wá wò pé ẹ wá gbà mí sàn ọmọ tí mo rí ní New Jersey kọ́ yìí ni sàn ọmọ tí wọ́n wá kí mi kọ́ yìí ni ẹ wá wo bó ṣe tọ́ ọmọ yẹn ẹ wò bó wọn àtọkọ ẹ ṣe fọwọ́sowọ́ wọ́n sì jọ tọ́ àwọn ọmọ yẹn ni bí ṣẹ́yìn tó bí Saidi ṣe ń bá obìnrin yẹn jà òun náà ló ṣètò bí gbogbo wọn ṣe bọ́ sí US àti ìyá wọn àti gbogbo àwọn ọmọ mo ń láti ṣàlàyé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ ẹni tí Saidi jẹ́ ìmọ́lẹ̀ ti pọ̀ jù lára ẹ̀ èmi ní máa bá a lọ Mẹ́kà tó bá ti wá bá a lọ Mẹ́kà yóò bá ń bọ́ gbogbo alálàájì títí tá a fi dé ni kò sí bí ilé tí mo lè fi Saidi Òṣùpá sí bó ṣe wulẹ̀ kó wọ́ọ̀sì tó bí wọ́n bá ní ọ́ ká lọ abẹ́ aago ní Zamzam wàláì kò ní tẹ̀lé wọn ọmọ bọ̀ ilé Fàlájà Kaola alẹ́ Fàlájà Kaola tó gbé mi wá láti Nàìjíríà ẹnìkan àgbẹ̀ kí n ká lọ hòtẹ́ẹ̀lì abẹ́ aago kan gbọ̀n rí mi Mẹ́kà tèmi bá tún ní alájẹ ẹ má wọrí ẹ má bá wọn lọ ẹ má gbọ́ alájẹ ẹ má sọ báyìí mọ́ kí n má bá ta ni lọ kí wọ́n wá wọ́ mi bì déédéé tí mo bá fún ní ọgbà tí mo bá ní ọjẹ ní òjẹ tí mo gbogbo bí kò síbi mo lè máa lọ yóò tẹ̀lé mi bó ṣe tó yẹ ó jẹ́ mọ̀ pé Saidi kì í ṣèyàn lásán Ọlọ́run kó jọ kó má padà lẹ́yìn ìwà rẹ̀ ló ṣe déédéé táwọn ọmọ ẹ̀ bóun náà ṣe rí nìyẹn ṣe rí muamala mi àti Sheikh Taofeek tẹ́lẹ̀ muamala ẹ̀gbọ́n sábúrò ni àjọ ní bíbí ni but bíbí tèmi ju tiẹ̀ lọ mi ìfẹ́ kò sí ní tá a fi ń parọ́ mbẹ́ lẹ́yìn náà ọ̀gá ẹ̀ ni mo jẹ́ ní gbogbo Nàìjíríà yàtọ̀ sí pé ó jó lóṣèlú yàtọ̀ sí pé ó jẹ́ ẹni tó jẹ́ alága alálàájì ní gbogbo pé a ṣe ájì náà ọ̀gá ẹ̀ ni mo jẹ́ lórí ipá adáléwé lẹ̀ ọ̀gá ẹ̀ ni mo jẹ́ but ọkùnrin lòun gẹ́gẹ́ bọ́rọ̀ tí mo sọ pé ọkùnrin ju obìnrin lọ látara kó jọ ọkùnrin mo dẹ̀ máa ń fẹ̀mí sí pé ẹni yìí ọdún àwọn èèyàn ti máa ń sọ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo nífẹ̀ẹ́ Sheikh Akeugba Gold gan muamala láàrin wa ó ní agbára débi pé
fúnra ara wa la conclude pé kí muamala yìí lè kalẹ̀ kò gbọ́dọ̀ débi ká fẹ́rẹ̀ ni ẹ mọ̀ kí muamala kọ́ díà gan àmọ́mọ́ decide pé a fẹ́ kí àjọṣe wa kọ́ kalẹ̀ kó dẹ̀ mọ́júmọ́ then ṣùgbọ́n Ọlọ́run ọba tó tóbi ni ó dé stage débi pé ìjọ tí wọ́n yàn ní chairman alága blessed memory gómìnà àná ní Ọ̀yọ́ state ọjọ́ yẹn èmi lọ kọ́kọ́ pé before kó tó dijọ́ yẹn a ṣe hajj kan ní year 2003 year 2003 àbí nǹkan kan ṣá àwa lọ hajj yẹn former chairman nígbà yẹn wà kàn lábùkù tó tóbi ní Maka ó kàn sáré wá bá mi ni ó ní Kàfílà wá gbọ́ mo ní kí ló ṣẹlẹ̀ nígbà kẹjọ tó rò mo ní Taofeek ó ní ẹ̀ mo ní tí mo bá ń promise ẹ pé ìwọ ni wàá di chairman ńkọ́ ó kọ́kọ́ bú ẹ̀rín ṣé n pé n tó gbé wá lé tí wàá yí pé mo gbà bó ṣe wá àjọ fi ìbànújẹ́ túká ni wọ́n á make sure pé kò fi ìbànújẹ́ túká ṣé mọ̀ pé ilé Ọlọ́run la ti ń sọ ọ wá bú ẹ̀rín ó ló dé wọ́n ní billahi lazim bí ó ṣe rí nìyẹn Ọlọ́run wọlá dáadáa rẹ̀ kò sì sẹ́sàn tọ́lọ́ máa ṣe fẹ́ tí ń ṣe dáadáa tó ju dáadáa lọ gbà wípé wọ́n ní chairman lóòótọ́ ló bá di chairman sẹ́rí bó ṣe di chairman èmi ló kọ́ pé àdùfẹ́ àjẹ́ sáàmù bọ̀ ń bọ́ lọ́wọ́ oní government house àbádébẹ̀ mo ní tí mo sọ ṣó ti rí ń sìn àwọn tá à ń sọ yóò kú láyé ayé náà ni wọ́n wà ó tí wọ́n fi yàn wọ́n lálága ó dẹ̀ lò 8 years bó ṣe lò tó yẹ ọmọ ìyá mi ò fi alálàájì ẹ̀yọ karùn-ún mi nọ́bà mi dẹ̀ bínú torí pé ẹni tí a bá fẹ́ bá ṣe tó bá ti pẹ́ ibi ó bá kù sí a kì í wo bẹ̀ nígbà Ọlọ́run ò sèmi náà lẹ́yìn tí ọ̀rọ̀ ayé ṣe ayé mi dá lóòótọ́ mi ì rí nǹkan kan lọ́dọ̀ ìjẹba o àmọ́ Ọlọ́run fún mi lóúnjẹ láti sánmọ̀ Olúwa ń fún mi lárísìkí láti sánmọ̀ ó fún mi ní jẹ́yàn láti sánmọ̀ direct látọ̀dọ̀ ààrẹ kò jẹ́ kó dùn mí àmọ́ láìpẹ́ yìí ó ní ó ṣe tó dùn mí kan mo á react ọ̀rọ̀ yẹn di tí ó lágbára ọ̀rọ̀ yẹn ló fà á tí baba Sheikh Daud Afanla fi wá mo dẹ̀ promise àwa yẹn pé pẹ̀lú ògo Ọlọ́run mi ní react sí nǹkan kan mọ́ wàá ju gbogbo ẹ̀ lẹ̀ ó wá di ìgbà tí Sheikh Muyideen kú èmi ò gbà kó ń bá mi sọ̀tá ọ̀rọ̀ ìgan mi sọ láfẹ́fẹ́ ṣùgbọ́n yín sọ ń bí mo wá rí gbogbo àwọn yín sọ ní France yìí mo wá rí gbogbo àwọn tí wọ́n jẹ́ scholars àbẹ̀yìn alájì ìmọ̀ onímọ̀lú gbogbo àwọn èèyàn ńláńlá bá a ṣe ń débẹ̀ wọn àti ìgbé bàbá ńlẹ̀ àti ìsìn bàbá bí mo ṣe ń wọlé báyìí wípé kí n kí àwọn èèyàn mo rí gbogbo àwọn àfáàyàn náà pé alájà Kaola lóde ní Taofeek bá ní tí wọ́n bá ń kíra wọn lọ́rùn lókù ó lóun ní kí mi láyé wọ́n láfi tí wọ́n bá ń kíra wọn láì kíyàmà wọ́n á sọ fún mi ní Taofeek ò ní làákàyè bẹ́ẹ̀ ni ara bo ni ọ̀nà kálukú ẹni yẹn bá ń pín lé nìkan ni ìyẹn bí nǹkan kì í sọ̀rọ̀ pé kí n má jẹ́ àgbọ̀ ni wọ́n á sọ fún gbogbo àwọn tí wọ́n dúró yẹn mo ní ṣe é rí pé kò ní làákàyè mo ní ṣe é rí pé fọ́nú mo ní ṣe é rí pé lè yóò ní kọ̀rọ̀ rẹ̀ torí pé gbà tá a máa mú ní làákàyè àsìkò ọjà ni kí la gbé kí ni tó wà tó fi ní kí mi mọ́ kí ló rò yí pé mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ sọ nǹkan ẹyọ kan tó rò pé ó lè ṣe fún mi lóore kò sí lóòótọ́ ló ti ṣoore fún mi rí èmi náà ṣe oore fún rí tí ò ṣe é kà èmi lèmi sọ fún gbòdì alága tán mo ní Taofeek so fẹ́ máa jẹ́ èèyàn lọ ni ẹ mo lò gbọ́dọ̀ fi dá wà lẹ̀ mo ní arísìkí inú kíní yọ gbà ọ́ lágbé o láti má jẹ́ kó o rò pé ní dá wà ní ẹ o má jẹ́ wọn gbé ọ lọ o sọ ọmọ pé tí wọ́n ti ṣerú ẹ̀rí àgbúrò wọn mọ́ ìwọ mo fẹ́ kó máa relevant lẹ́yìn ìgbà tó bá kú ní chairman torí ò lè máa gbé bẹ̀ lọ gbére wàláhì tàlẹ́ mi Kàfílà mo sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ló wá mọ iye bẹ́ẹ̀ àyàfi bí Taofeek ṣe sọ pé àfi tó wọ́n bá kí mi lọ́rùn ló kù èmi náà wá ń wò láti gbà náà kódà pa mi tá a jọ wà fún 25 years tó jẹ́ pé Taofeek mọ̀ pé mi àti ẹ̀ lọ̀rẹ́ gbogbo èèyàn ló kí mi kú délé ìyá Selim Taofeek ò kí mi kú délé ìyá Selim láti fi kí ọ̀rọ̀ tó sọ wípé ọ̀run lòun ò ti kí mi ó ṣe rí nìyẹn. Alájà Kàfílà Kaola
kí lẹ̀ ń wá nílòòbú nílé Adépọ̀jù kí lẹ̀ ń wá ẹ yẹ̀yẹ́ ara yín gan mo dẹ̀ pìtì fún yín. ìmọ̀ dùn mí gan kódà ó ti dùn mí darí lénìí pé mi sí níbi anifásitì Malam Yusuf Adépọ̀jù. Malam Yusuf èmi àti ẹ̀ ń jà tẹ́lẹ̀ kò sí ní tó dìjà wa o ọ̀wọ́ ipò Musaid lọ́rẹ̀ náà ni o mo láìkẹ́ tẹ́lẹ̀ alájọṣe ni wá tẹ́lẹ̀ ọ̀wọ́ pé wá mú lọ́rẹ̀ wá jẹ́ kí n develop another ìgbà tí bàbá rẹ̀ wá kú máa ní kí là ń fà tí bàbá Yusuf ó kú tí wọ́n á ní kí ọlọ́mọ mọ̀ jẹ́ àríwú ẹ̀ o mo bá sọ fún driver mo bá sọ fún gbogbo àwọn ọmọ ó yá ẹja abọ́nu mọ́tò nígbà abọ́nu mọ́tò mo ní tò ibi tá à ń lọ yìí ẹ mọ̀ retí àpọ́nlé ń bẹ o ṣe ń bá wọn alùsùn náà là ń lọ kí bí Yusuf bá ní wọ́n mọ̀ sí géètì fún wa ẹnu ọ̀nà náà láti mọ̀ ṣe bísímìláì mẹ́ta kúlúwọ̀ lọ́ọ̀ mẹ́ta á sì bọ́nu mọ́tò wa padà abádélòbù Yusuf ó dàbí kó gbé mi jẹ ẹ mọ̀ bíi kéèyàn ó bí ìrírú èrì tó bá yẹ pé mi kì í ṣe obìnrin ni yóò dì mọ́ mi títí táì kúrò ń bẹ̀ ni ó sàn pé no it's unbelievable kò ẹ mọ̀ sọ fún mi pálájà Kaola ló wá mi wá mo lé mi mọ́wọ́ wá kó parẹ́ dà sọ́hùn olóhùn ó ṣe lè mọ̀ gan-an ó yà lẹ́nu gan-an inú ẹ dùn gan-an ọjọ́ yẹn ìjà ṣẹlẹ̀ ńjọ́ náà àtòníyàwó mẹ́ta o meanwhile ẹjọ́ èmi àti Saheed Shittu wà ní ilé ẹjọ́ ọlọ́run sàní kí ọ̀rọ̀ yín ó wáyé níjọ́ yẹn ṣe wá ráwọn tó ń criticize mi yẹn wọn lóye ni ta ni ò ní kú ebi pa èmi ò ronú kú sí pa mi ọlọ́run foríjì mi o kò sílẹ̀ mi pé yóò fi mí sáyé astaghfirullah alazim kò sí lọ́kàn mi bẹ́ẹ̀ lóòótọ́ jù mí lọ lọ́jọ́ orí bọ́ ṣe mọ̀ pé bí èèyàn bá jẹ́ olórí níbì kan yóò mọ̀ ní àwọn tí ó mọ̀ sọ̀rọ̀ fún wípé tó nǹkan báyìí o ara àwọn tí mo máa ń sọ̀rọ̀ fún lọ́wà tá a mọ̀ pé lọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ̀ ni program tó ní fún wa n tí máa fẹ́ lóore bọ́lọ́run ti ṣe nu Ọlọ́run ní kullu nafsin dha'iqatul maut ṣe wá rí gbogbo àwọn tí ń bú mi kò yé wọn ni ẹni tó bá yé kódà ń tọ́jú ẹ̀ ń ṣe Taofeek nìyẹn ń tọ́jú ẹ̀ ń ṣe Akeugba Gold nìyẹn torí Malam Yusuf àti torí pé mo dárí de sin Saheed Shittu ìnímẹ̀ẹ́sẹ̀ ló fi lóhùn ní kí mi mọ́dàlì kìámọ̀ nígbà tó ń lọ kí àwọn ẹlẹ́bọ tó ń ya fọ́tò pẹ̀lú wọn tó ń kí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tó ń ya fọ́tò pẹ̀lú èmi táwa jọ ń kírun tó ní kíkì èmi àti ẹ̀dọ̀run ẹ̀ rí pé kò ní làákà ilẹ̀ ń ti mú mi bínú sí náà. pẹ̀lú báwọn èèyàn ṣe mèyí lọ́tún wọ́n mèyí ló sì nígbà kan tí ọ̀rọ̀ yẹn pariwo. ara ẹni tó mèmí náà ni ìmáàmù yìí wà wọ́n mú ìfojú mi rí nígbà àdèmí náà bẹ̀rẹ̀ sí ní bú kí ló dé kí mo ṣe. wọ́n sì yí ṣùgbọ́n àwọn èèyàn sì wọ́ndà pé báwo lè sì ṣe wákàtí ọ̀wọ̀ yẹn ṣé kí ni gbogbo wọn ṣe mì yín yẹn kí gbogbo tó ṣẹlẹ̀ nígbà yẹn kó tiẹ̀ kó hàn lójú yín bó ṣe obìnrin míì ni a ti gbóògùn jẹ ìmí wọn tiẹ̀ ní gbúrú ẹ̀ mọ́ ṣùgbọ́n tá a fi di nílé ni wọ́n sì ń gbúrò yọ Ọlọ́run dẹ̀ ní pa àgbà yín lásìkò yìí ẹ̀ dàgbà ẹ̀ tó gbòòrò kí lẹ̀ ń lo oògùn wo lẹ̀ ń lo ẹ̀ tí ẹ̀ ṣàlàyé fáwọn yẹn ẹ̀ fáwa náà àwọn obìnrin tó wà nínú ìṣòro bẹ́ẹ̀ tí ò tiẹ̀ ṣe pé ẹlòmíì ti lọ para ẹ̀ ẹlòmíì ti lọ ó ti wà depressed ọ̀nà owó lè rí gbégbá. àwọn èèyàn ń pọ́n àdánwò lé ni èèyàn kì í pọ́n àdánwò lé tí èèyàn bá ti respect àdánwò yìí ó sọ di òkè ìṣòro ẹ mọ̀ pé ọ̀rọ̀ àdánwò tí máa lọ bẹ́yàn ẹ̀yin olóyìnbó challenges lẹ pé yóò lọ visit èèyàn ó normal èmi náà ká mọ̀ parọ́ èmi náà le gan mo le gan kò sólúwẹ̀ kò sí tí wọ́n lè dá lára kí gbogbo bí wọ́n ṣe ń ṣe nìkan wò ni kò sì sí tó fa líle Ọlọ́run nìkan ni mo ní láti ìgbà tí mo ti kéré báyìí Ọlọ́run dákun èèwọ̀ onífẹ́ tí ń wà tí bọ̀tán rí láti parọ́ àti kékeré Ọlọ́run ti ṣe mí ní akin ó ṣe mí ní mukhlis ẹni tó ń pè mukhlis lẹ́yìn tó dúró déédéé kò sí kí ohun téèyàn lè fi wò ó lẹ́mìí pé
òun fẹ́ fi ṣẹ̀rù bà Alájà Kaola ṣèbí inú tí wọ́n fi máa ṣẹ̀rù báyẹn ó ní kí wọ́n sọ pé lágbẹ́jà àwọn lálàá sí àwọn rí kú sí ọ àwọn èèyàn máa ń sọ fún mi màá ní òkè mo gbọ́ ìmọ̀gbà mo dáyé ìmọ̀gbà tí ń kú mbẹ ẹni ọba rí kú sí mi tẹ́ bá lè bá ń bẹ lọ́hùn ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ń fi lè mí náà bẹ̀ ń kú ìjọ kan náà ni ẹnìkan máa halẹ̀ kú èyí ó fi ń sọ fún mi pé mo gbọ́dọ̀ múra síṣẹ́ rẹ ni èmi ò ní fìwà rẹ lẹ̀ ni ẹ má rò pé mi ò torí ẹ̀ dìbò ṣírík kí n lè torí pé nìkan sọ pé máa kú sí ẹ̀ní kú ni ọ̀dà ẹ sọ fún mi ṣé bí mo bára mi láyé lójijì ni gbogbo wa bára wa láyé lójijì ni táàbà kú ń bẹ̀ wọ́n kàn ní lágbẹ́jẹ́ kú náà ni wá ìtẹ́wàá máa halẹ̀ pé ẹ lálàá sí mi pé mo kú bẹ́ẹ̀ bá lálàá sí mi pé mo kú máa padà kú náà ni what is the big deal kí ni big deal ibẹ̀ kí ló wà nú ẹ gbọ́. kí ni kókó bẹ̀. kí ni kókó ṣé kí wọ́n á torí ẹ̀ kí wọ́n á ní ẹjọ́ o wọ́n mọ̀ ní kú ẹjọ́ ṣé ní kú ibi ìjọba ti ṣé èyí ò wá sọ pé òun wà very careful yóò padà careless ibi títí ń sá fún kú náà ni ó ti pàdé kú ẹ jẹ́ ń bẹ Ọlọ́run tí máa rán àṣàrà ìlú kó ṣe sùúrù kó dákun kó bùnmi lẹ́nu ṣe é mọ̀ ntẹ́ bẹ́ẹ̀ mi ti rí nù Olúwa ṣe mí ní mukhlis bọ́tẹ́ tí ò bá mọ̀ mí tí bá ń wò mí lọ́kàn ó lè máa sọ nǹkan mi ọba tó dá mi mọ bó ṣe ṣe mí ó ṣàánú mi fúnra rẹ̀ wàláhì tàlá ṣe ń pé n tí ò yẹ kí n sọ ni mo sọ yẹn yìí sì parọ́ bí wọ́n ṣe máa ń wí nu náà sì wá ń wí àwọn àgbàlagbà wọ́n ní wọ́n sóògùn àìkú fún wọn ò tí ì kú àbí òní ọ̀tẹ̀ só ti kú náà gbogbo ẹni tí ń sọ náà láti jọ́ yìí ẹlòmíì inú wọn gan òun náà ti padà kú ẹlòmíì nínú ẹni tó lóun rí àlá gan òun náà ti ọ̀dà n tí fẹ́ sọ nìyẹn Olúwa ṣe mí lẹ́ni tó dúró déédéé Ọlọ́run fún mi ní istikọ́ọ́mà Ọlọ́run dákun má jẹ́ ń di kèfèrí tí yẹn lọ́ba ọ̀làlá àti gbogbo wa náà o Ọlọ́run wá wọlá bá àti sọ ìkójọ àtàwọn àtẹ̀yìn Ọlọ́run má jẹ́ àjọ nájà wa Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí lórí ọlá lórí àlùbáríkà lórí oore ọ̀làlá hawla wala quwwata illa sọ kò sí nǹkan tí mo ní ju pé mo jẹ́ ń tó dúró déédéé. ẹ bá a ṣàdúrà fún gbogbo Nàìjíríà náà àfáwà tí wọ́n dòyò náà ni àfáwà Abdulhakeem Parisi. Sheikh Abdulhakeem bàbá àbèjì Parisi. ó sàfẹ́ yọ nínú orúkọ mi àmọ́ ọ̀rẹ́ mi ni kọ́lọ́njọ ara àwọn tó ń gbìyànjú nínú France níbí báyìí wọ́n gbìyànjú dáadáa tó bá níyàn ń ṣe jihad kò síbi tí àfa wa Abdulhakeem Sheikh Abdulhakeem kò síbi tí wọ́n ti ṣiṣẹ́ tí n bá wọ̀ tó tí n bá wọ́ṣì tí n bá ti rí gbogbo àwọn ilé báyìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo inú mi máa ń dùn pé a gbìyànjú Islam níbí báyìí wọ́n dẹ̀ dúró tì mí dáadáa wọ́n dúró tì mí gan ọ̀rẹ́ kọ́ ló ń bá mi dúró tì wọ́n wọ́n sì wáyé tó máa gbọ́rọ̀ mi níta kò sí tán lè ṣe o kọ́ ló ń bá mi jẹ́ kí ẹgùn lẹ́mi àfa mi Ashraf bàbá àbèjì bàbá Sheikh Habib bàbá Sheikh Adam. ó jẹ́ nìkan tí láti lè Kútọ̀nù sí Ọ̀yọ́ ní Nàìjíríà so ó jẹ́ nìkan tí ó fẹ́ràn wa púpọ̀ ó dẹ̀ fẹ́ràn àfa kò síṣẹ́ tá a rán tí ò lọ bàbá ní ó yá àfa ṣàfihàn ìwọ ní kọ́ lọ sí nǹkan báyìí ní sínsìnsìn ó yóò débẹ̀ ó jẹ́ yẹn kan tó tún ó fẹ́ràn àwọn àfa púpọ̀ kọ́lọ́n kó bá gbàdúrà ẹ̀ ó sì mọ̀ àbá ṣe ń tẹ̀lé ra wa káàkiri àpọ̀ bẹ́ẹ̀ náà àfáwà Abdulateef kọ́lọ́n kó bá ipò tán wà kọ́lọ́n bá dá wọn lóhùn kíákíá inshallah bí kòtò àtúláì àfáwà Wàlíyù Ayọ̀bámi ara ọmọ ìyá wa náà ni ọ̀rẹ́ mi náà ni kọ́lọ́n kó jọ kó bá mi gbàdúrà wọn pọ̀ bẹ́ẹ̀ lọ kárí gbogbo àwọn àfáà yòókù nílẹ̀ Bẹ̀nẹ̀ náà wọ́n fẹ́ràn wa ọlọ́mọṣẹ́ gbàdúrà wa ẹni tó dúró pẹ̀lú wa tí wọ́n mójútó gbogbo tá à ń wò yìí náà cameraman yàrá òdú ni wọ́n èèyàn tó popular ni èèyàn náà tó ṣiṣẹ́ ni nígbà tí Oòduà àwọn Yorùbá nation àwọn tó ń gba wájú ni ẹ tẹ bá ń wọ̀ tó tẹ́ ń wò sí eléyìí ni àwọn ló jogún YouTube pátápátá Ọlọ́run kó bá mi gbàdúrà wọn ọlọ́ta iléeṣẹ́ Firite náà kò ní dàrú láéláé o alákùn fàyẹkùn rẹ Ọlọ́run ìyá wa akínyín káàbọ̀ ẹkú rìn
lágbọ́rọ̀ Ọlọ́run tọdún tó ń wọ̀n bóyá sọ́mà ni bóyá gbà tí ẹ bá tún wá ní yóò tún dùn jù báyìí lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ yóò mọ retí yín o mọ retí yín o tó ọlọ́mọṣẹ́ gbàdúrà wa lára ilẹ̀.